ṣé wọn ti Jùmọ̀kẹ́. ẹ̀yin ni wọ́n rí bọ́lá. mo ń gbọ́rọ̀ yìí ọ̀rọ̀ ṣáà ní tóbi títí ká fọ ọbẹ̀ bu ẹnu náà la máa fi sọ. bẹ́ẹ̀ náà wò lẹ́nu ọjọ́ mẹ́ta ni mo rí ìyá ìmú àbúrò lọ pé ilé tó ṣe lọ sí ìsọ̀ ó wá sọ fún mi pé ẹ̀yin lẹ́ni kò má lọ sí ṣọ́ọ̀bù ìtajà yìí wọn ní kí kó má wọrí pé màá bá yín o màá bá yín sọ máa bá bẹ̀bẹ̀. ẹ má bínú ṣé ìyàwó mi ló wá bá yín ló wá rojọ́ fún yín ni àbí báwo. rárá o kò wá rojọ́ fún mi. kò dẹ̀ sọ fún yín pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ tí mo fi ní kò má lọ sí ṣọ́ọ̀bù. wájú ọlọ́run àtẹ̀yìn mo sọ fún mi pèmí kàn wá bẹ́yìn mo wá rọ̀ yìí kò sí nǹkan tó hùn tí ó bá ṣe fún yín mo fi ọlọ́run tẹ̀sí mo fi bẹ̀yìn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ dákun kẹ́ foríjì. àǹtí Jùmọ̀kẹ́ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. inú mi dùn gan torí pé ẹni tí ò bá fẹ́ kí nǹkan ẹni bàjẹ́ ló máa bá yàn wá àtúntò sí gbogbo tẹ́ bá mi sọ nítorí ọlọ́run tẹ́ fi bẹ̀ mí ló máa fẹ́ jẹ́ kí n gbọ́ nítorí pé inú èmi náà dùn ìyàwó téèyàn fẹ́ ní ṣùlọ́kà báwo ló ṣe máa rìn kú ẹ̀ ọjà wo ló ní bọ́ọ̀lù ń tà tó ń da aago 9 aago 10 aago 11 lálẹ́ kó tó wọlé kò sọ́kùnrin tínú ẹ̀ máa dùn sí kò sẹ́ni tínú ẹ̀ máa dùn sí kíyàwó ilé ẹ̀ máa rìn kú rìn but nítorí orúkọ ọlọ́run tẹ́ fi bẹ̀ mí ó máa jẹ́ kí n gbọ́ but on one condition náà ni pé tí àwọn ọmọ mi bá ti lọ sí school tán bóyá aago 9 ni àbí aago 10 àárọ̀ ni kíyàwó mi tó jáde ńlé lọ síbi tó ti ń ta bọ́ọ̀lù ó dẹ̀ gbọ́dọ̀ padà wá sínú ilé ní agogo 5 gẹ́rẹ́gẹ́ ẹ wo mi ní láì kí n jọ yín lójú tí aago 5 bá kọjá ìṣẹ́jú kan kíyàwó mi tó padà lé nǹkan tí ó expect ni mo máa ṣe fún ṣùgbọ́n ó yẹ kí n sọ pé kẹ́ ẹ sign undertaking ṣùgbọ́n kò ní tó bẹ́ẹ̀. ọ̀rẹ́ mi tẹ bá ní kí n sign fún máa sign fún bọ́ àmọ́ kí n tó lè sign one condition ẹ mọ̀ pé mi máa dúró láàrin ìyá àti máa bá sọ̀rọ̀ ó dẹ̀ dá mi lójú pé òun gan oníṣẹ́ rẹ̀ ó máa tọwọ́ mọ́ ìbáṣọ. Bọ́lá. 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 Ẹ̀mí ló ní mo pè é. Ẹni tó rántí jẹ́ iṣẹ́ fún mi. Gbogbo tó dẹ̀ sọ pátápátá ni mo ti gbọ́. Sọ̀rọ̀ mi yẹ torí orúkọ Ọlọ́run tó fi bẹ̀ mí ló jẹ́ kí n agree. Mo ti wá sọ fún pé on one condition tí àwọn ọmọ mi bá ti lọ sí school tán wàá jáde lé ní aago 9 sí aago 10. Ó dẹ̀ gbọ́dọ̀ make sure wípé o padà sí inú ilé ní aago 5. Mọ́ mi pé ju tí aago 5 bá fi lè kọjá ìṣẹ́jú kan máa jọ ẹ́ lójú. Ọ̀rẹ́ ẹ̀ tó wá bẹ̀ mí náà mo ti gbé ní condition mo sọ pé òun fúnra rẹ̀ máa sign fún mi ó máa sign undertaking láti dúró fún ẹ gẹ́gẹ́ bí onídùúró pé kò ní sí wàhálà mi ò gbàdúrà kí wàhálà àkọ́kọ́ ṣẹlẹ̀ o nǹkan tí mo fẹ́ sọ fún ẹ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ mi èmi náà lè promise mi pé mi ní disappoint time tẹ̀sán yẹn gan. ọjọ́ gbogbo ní tó lé o ọjọ́ kan ní tó lé o. ọjọ́ gbogbo ní tó lé o. ṣé kò fẹ́ kí ẹ ràn án lọ́wọ́ ni tí ò bá fẹ́ kówó mi jọ lára ẹ̀ máa gbà ẹ̀ tán o máa gbà ẹ̀ tán o. mo ti ṣe lọ́jọ́ tó ti pẹ́. ọmọ mẹ́ta ìwọ bímọ mẹ́ta. ìyàwó abìnrin àrè lẹ́sẹ̀ o òkè sára. tí adẹ́gbọ̀n jẹ lórí báyìí lọ dàbí kún ìbáyìí bí yà ọba wa di ọkọ ọba kún ìgan lọba dà pátápátá ọ̀dà bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀ má dẹ̀ sọ èdè kún má gbẹ̀. máa ṣe kà ó má gbẹ̀. kàrí máa ṣe kà ó má gbẹ̀. máa ṣe kà ó. wà á kó wàhálà ẹ̀ tì ní àwà kó wàhálà tì ní olóhùn wá wàhálà yìí. mo sọ pé kò ṣe rere. nítorí ọjọ́ ọ̀la nítorí ọjọ́ ọ̀la. wọ́n fún mi ní go ahead máa gbà ẹ̀ lọ́wọ́ ẹ̀. nítorí ọjọ́ ọ̀la nítorí ọjọ́ ọ̀la. olówó tó gba ìyàwó ọ̀lẹ
ọ̀rọ̀ yà lẹ́yìn dandan. Alẹ́yìn o, alẹ́yìn o, alẹ́yìn lọ́jọ́ kan o, ọ̀rọ̀ yà lẹ́yìn dandan. Yà lẹ́yìn dandan. Olówó tó gbàyàwó ọ̀lẹ. Ọba àkìmọ́tò. Látijọ́ tá láyé ti dáyé. Òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe. Lórí ẹ̀ ò pé o. Látijọ́ tá láyé ti dáyé. Òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe. Ọba àkìrú ẹ̀. Mo ní bọ́rọ̀ bá sọnù, òwe la fi ń wà. Àníṣẹ́ bọ́rọ̀ bá sọnù. Ọmọ ọdún ẹ̀wọ̀n, ọmọkùnrin máa gbà yọ. Òwe lẹ́sìn ọ̀rọ̀. Ìgbà wèrè tó ta sórí bó ṣe lọ ẹgbẹ́ lọ bẹ́ẹ̀ pẹ́rẹ́pẹ́ta báyìí kiri ọmọ o tí bá ní ọmọ kù bá wọlé mi wọ ìwọ tó wá bí ẹ̀dá wọ. Sókè. Gbàgẹ̀ wá síbí. Mò ń gbọ́. Ó lù mí débi pé ìfà tó ní kí n má wá bá òun lè pé tí bá wá sínú òun máa pa mí. Ó máa pẹ́ ó wọ wèrè kó lè pa ẹ́. Chief, ẹ má sọ bẹ́ẹ̀. Mo ti dárò àlàtọ́jọ́ wọn báyìí jẹ́ pé lójú oorun ó bẹ orí mi báyìí. Ó pa ẹ́ lójú. Kí wọ́n á lọ fẹ́ ká ṣe báyìí. Chief, owó yín ló wà. Ẹjọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣàánú títí mi ò lè gbé tí àwọn oúnjẹ mi. Ọ̀rọ̀ tí ń bẹ bẹ́ẹ̀ ni wípé tí n bá ní fẹ́ báyìí kò ṣòro fún mi rárá. Ṣùgbọ́n jẹ́ kí n sọ̀tàn kan fún ẹ. Mo níyàwó kan nígbà kan. Ọmọbìnrin náà máa fẹ́ràn mi gan-an. Ṣùgbọ́n nígbà tó ti kú tán mi ò lérò kan tẹ̀lé rírú ẹ̀. Mo kàn try àwọn kan fúngbà díẹ̀. Gbogbo àwọn ọmọbìnrin tí mo tún pàdé bí oníjìbìtì bí panṣágà àwọn tí ò dáa ni. Ṣùgbọ́n tí o bá lè ṣe gẹ́gẹ́ bí ìyàwó mi yẹn tó o bá lè ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ á wà gbádùn ìwọ náà mọ̀ wípé ó ṣẹ̀ṣẹ̀ lọ́kọ láyé rẹ̀ máa tọ́jú ẹ̀ máa tọ́jú ọmọ rẹ̀ ní ẹni sọ bẹ́ẹ̀. Báwo ni fẹ́ lọ sílé lọ́kọ́ wa? Ẹrù ṣé wọ́n lẹ́rù bẹ́ẹ̀ mọ́ mi ò gbọ́ ọba kẹrù bẹ́ẹ̀ mi ì lè jẹ́ kó o kọ ẹrù olùsí wá sílé mi ní gbà fún ẹ. Lọ́la màá fún ẹ lówó wa lọ sí shopping try to buy many things aṣọ ni àwọn kan tó bá fi wúlò fún ẹ máa rà. Baba má jẹ́ fara.